ọbẹ̀ ti bá Wùmí dì o torí pé ilé-ẹjọ́ ti pàṣẹ àṣẹ wo ni ilé-ẹjọ́ pa ó dojú àlàkà torí ra wa. lórí ọ̀rọ̀ ikú tó pa Mohbad ẹ ṣáà farabalẹ̀ ẹ gbọ́ wìrìwìrì gbogbo àwọn tọ́rọ̀ náà sì mọ́ lórí pátápátá nílé-ẹjọ́ ti pàṣẹ káwọn iléeṣẹ́ ọlọ́pàá lọ sa gbogbo wọn ìkọ̀ọ̀kan. Wetin be this one like this? àwọn wo wá ní ilé-ẹjọ́ pàṣẹ fún ilé ọlọ́pàá kí wọ́n lọ mú ẹ gbọ́nú fídíò yìí kí ló ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ DNA ẹ gbọ́nú fídíò kí ni ilé-ẹjọ́ làbújá sọ kí ló sọ fáwọn iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Èkó pé kí wọ́n ṣe lórí ọ̀rọ̀ ikú Mohbad ẹ gbọ́ gbogbo ẹ̀ pátápátá ní yànnàná fún yín ẹ̀yin náà mọ̀ pé bọ́rọ̀ DNA ṣe ń lọ lápá kan tó jẹ́ wípé wọ́n ní pé inú oṣù yìí wọ́n tún jókòó ọ̀rọ̀ DNA míì ilé-ẹjọ́ làbújá eyín Justice James Ọmọ́tọ́ṣọ̀ ó ti wá sọ̀rọ̀ ó pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá lẹ́kọ̀ọ́ ó pàṣẹ fún Commissioner of Police lẹ́kọ̀ọ́ ó tún wá pàṣẹ fún Nigeria Police gangan lápapọ̀ pèsè ẹ̀rọ ọ̀rọ̀ kú tó pa Mohbad tá àti rí sẹ́tù àsìkò tí wàá yá báyìí táwọn fẹ́ sẹ́tù ẹ̀ ọ̀nà wo ni ẹ wá gbà tí wọ́n láwọn ò fi sẹ́tù ẹ̀ mọ́ bọ̀nà kí wọ́n á yànnà náà àwọn kan fún yín ẹ kọ́kọ́ gbọ́ látẹnu lọ́ọ̀yà. Is to investigate the cause or the causes of death, investigate those who are, close to the deceased, who are within 24 hours before his death, and, do a proper investigation with a view of prosecuting anybody that is found wanting. Justice James Ọmọ́tọ́ṣọ̀ ó ti pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n lọ mú Wùmí èèyàn tó jẹ́ ìyàwó Mohbad tàbí kó sọ pé bébí màmá rẹ̀ tó láwọn èèyàn sọ wípé kò sí legal document tó bá kí pé àwọn méjèèjì ṣègbéyàwó kó tó di pé Mohbad kú. lẹ́yìn náà ilé-ẹjọ́ ní pé kí wọ́n lọ mú Primeboy tó pé gbogbo àwọn tó wà ń bẹ̀ pátá ní 24 hours kó tó di pé Mohbad jọlọ nípè ní kí wọ́n lọ mú àwọn wo ló wà ń bẹ̀ ní 24 hours kó tó di pé kú. Wùmí wà ń bẹ̀ èèyàn tó jẹ́ ìyàwó rẹ̀ gangan èèyàn Cynthia bákan náà ńkọ́ Àdúrà Alọ́ba eléyìí tó jẹ́ ọmọ ìyá Mohbad gangan wọ́n jọ wà ń bẹ̀ ni kó tó di pọ́jọ́ lọ nípè. ṣé gbàgbé Primeboy eléyìí tó jẹ́ rẹ̀ tímọ́tímọ́ Mohbad tí wọ́n jọ jà nígbà tí wọ́n kú òun patí kó tó di pé wọ́n lọ́ọ́lé ẹ̀yin náà mọ̀ pé kò tí ì pé 24 hours lẹ́yìn ìgbà tí wọ́n jọ jà náà ni Mohbad jáde láyé òun náà ó padà sí iléeṣẹ́ ọlọ́pàá yóò lọ sọ tẹnu ẹ̀. bákan náà ńkọ́ dírẹ́fà tó gbé wọn láti bi tí wọ́n ti kúrò níbi pátí lọ sílé òun náà ńkọ́ òun náà ó wà lára abẹ̀ torí pé òun ló gbé wọn láti pátí tó di jẹ́ pé òun àti Primeboy wọ́n jọ jà lẹ́yìn ìgbà tí wọ́n jà ó gbé wọn délé ilé náà ló sì sùn kó tó di pé Mohbad jáde láyé òun náà wà lára àwọn tí wọ́n wà pẹ̀lú ẹ̀ kó tó di pé 24 hours tí Mohbad jáde láyé. àwọn tí wọ́n ní kí wọ́n kònù tá a tún wá tún ní kí wọ́n pè káwọn iléeṣẹ́ ọlọ́pàá pè wọ́n ní kí wọ́n pe bàbá Mohbad náà. kí nìdí tí wọ́n fi sí ní wọ́n pe bàbá Mohbad ẹ̀yin náà mọ̀ pé bàbá Mohbad eyín Joseph Alọ́ba ẹ̀yin mọ̀ pé lẹ́yìn ìgbà tí Mohbad jáde láyé ni wọ́n pè tí í ṣe yí pé òun ò sí ń bẹ̀ ní 24 hours kó tó di pé Mohbad jáde láyé ṣùgbọ́n kí ni ẹ̀ṣẹ̀ tiẹ̀ tí wọ́n fi ní kó náà wá jẹ́jọ́ nílé ẹjọ́ kó wá sọ tẹnu ẹ̀ ni pé Justice James ó sọ wípé ẹni tí bàbá Mohbad rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ tó fi jẹ́ wípé yàjóyàjó ló lọ bo Mohbad mọ́lẹ̀ tí wọn ò gbé lọ sí mọ́túárì tí wọn ò sì tún gba police report kó tó di pé wọ́n sin wọ́n ní kí bàbá Mohbad náà wá jẹ́jọ́ eléhùn ní iléeṣẹ́ ọlọ́pàá. mo rò pọ́rọ̀ náà ti ń yé yín tí túmọ̀ sí pé àwọn tí iléeṣẹ́ ọlọ́pàá ó kó báyìí wọ́n ń lọ bíi 4
Cynthia èyàn Wùmí, Primeboy èyàn ìtọ́jọ́ rẹ̀ Mohbad ti ń jọjà, àdúrà tó wà ń bẹ̀ nígbà tí Mohbad jáde láyé àti bàbá Mohbad kí wọ́n jọ wá sọ tẹnu wọn. Lẹ́yìn ìgbà náà tí wọ́n bá ti wá sọ tẹnu wọn tán nílé iṣẹ́ ọlọ́pàá, wọ́n ti wá sún ìgbẹ́jọ́ sí May 28 èyàn nínú oṣù tá a wà lọ́ndì 28. Àwọn òwò ni wọ́n wà nílé ẹjọ́ iléeṣẹ́ ọlọ́pàá nílùú Èkó. Inspector General of Police tìlú Èkó yóò wà l'Àbújá ní ilé ẹjọ́ láti sọ ibi tí ìgbẹ́jọ́ dé dúró. Bákan náà àwọn afurasí náà àwọn náà yọjú sí ilé ẹjọ́ tí túmọ̀ sí pé ìgbẹ́jọ́ míì ti wá dé báyìí. Àsìkò ìláwà mọ irú ikú tó pa Mohbad gangan, torí pé àwọn tí wọ́n ti gbé ọ̀rọ̀ náà dání, àwọn àjọ kan tí wọ́n máa ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ló gbé ìgbẹ́jọ́ náà dìde padà báyìí. Bó wá lọ̀rọ̀ DNA Liam dé dúró, eléyìí náà ò tí ì yanjú o. Ẹ̀yin náà mọ̀ pé bàbá Mohbad gbọ́rùn lè gbé sẹ́ẹ̀ ọrùn sùn lápárò yóò kì sí àfi dandan lá kóhun ọmọ ẹni tó bí Liam. Bóyá Mohbad ọmọ òun ni Cynthia èyí Wùmí bí fún ni tàbẹ́lòmíì òun fẹ́ mọ̀. Níbo wá nígbẹ́jọ́ dé dúró, ilé ẹjọ́ ti ní wípé kí bàbá Mohbad èyí lọ́ọ̀yà bàbá Mohbad kó lọ bá lọ́ọ̀yà Wùmí kí wọ́n jọ sọ̀rọ̀, torí pé Wùmí náà dúndú pé sẹ́ òun ò lè gbé Liam lẹ̀ láti lè jẹ́ pé kí bàbá Mohbad kó gba sample kí wọ́n fi lọ ṣe DNA, private DNA tí bàbá Mohbad lòun náà fẹ́ ṣe. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yí pé private DNA táwọn Wùmí àtàwọn Ìyábọ̀ Òjó tí wọ́n ṣe ó wà lọ́wọ́ wọn tí wọ́n jáyé ọmọ. Bàbá Mohbad náà wá ní pé òun náà lẹ́tọ̀ọ́ láti ṣe private DNA tòun náà, ṣùgbọ́n Wùmí kò rẹ́dì láti gbé ọmọ lẹ̀ fún bàbá Mohbad láti gba sample, torí pé wọ́n ní ìdí sample Liam, bákan náà wọ́n sì ní ìdí sample Mohbad láti ṣe DNA náà. Ilé ẹjọ́ náà wọ́n ti sún ìgbẹ́jọ́ eléyìí náà sí ìparí oṣù yìí, tí túmọ̀ sí pé ẹjọ́ ti pé méjì. Ilé ẹjọ́ òkè l'Àbújá ó ti sọ fún iléeṣẹ́ ọlọ́pàá, ó ti pàṣẹ gan ni o, wọ́n pàṣẹ báyìí ni pé kí wọ́n lọ sí fáìlì padà, àwọn fẹ́ mọ ikú tó pa Mohbad gangan. Ẹlẹ́ẹ̀kejì ni pé DNA àti ìmọ̀bi tóun náà jà sí, tó pé bàbá Mohbad ní dandan tí ilé ẹjọ́ bá lóun ó ṣe tiẹ̀ òun ò takò, ṣùgbọ́n òun náà gbọ́dọ̀ ṣe private DNA tòun kóun náà ní lọ́wọ́, gẹ́gẹ́ báwọn Wùmí náà sì ní private DNA tiwọn lọ́wọ́. Ó ní kò sí ń tọ́ta àkókò náà ní tòun lọ́wọ́. Ẹ̀yin olólùfẹ́ mi, àsìkò ti tó tá a mọ̀rú kú tó pa Mohbad.